Ó jẹ́ ayọ̀ mi láti wà níbí ní àkókò ilé ẹ̀kọ́ sí ẹ ṣé tí ẹ̀ǹtẹ́tì mo sì ń kí wa kú ọdún àjíǹde ní àkókò yìí. Mo gbàdúrà pé púpọ̀ rẹ̀ la ó ní orí ọ̀fẹ́ láti ṣe fún ògo orúkọ Olúwa àti pé àwọn òtítọ́ nípa àjíǹde yìí yóò jẹ́ ìbùkún fún ọkàn wa àti fún àwọn ènìyàn wa. Mo fẹ́ kí a mú Bíbélì wá sí ìwé Matiu orí 28, Matiu 28. Ẹ jẹ́ kí n ka ẹsẹ̀ díẹ̀ níbẹ̀ kí wọ́n á sọ fún wa ohun tí àjíǹde kọ́ wa. Àwọn nǹkan tí àjíǹde kọ́ wa, ó ṣeé ṣe ká lè wo nǹkan 4 gbòógì tí àjíǹde kọ́ wa ní àkókò yìí. Ìwé Matiu orí 28 ẹsẹ̀ ìkíní wípé ní òpin ọjọ́ ìsinmi bí ilẹ̀ ọjọ́ kìíní ọ̀sẹ̀ ti bẹ̀rẹ̀ sí mọ́, Màríà Magdalene àti Màríà kejì wá láti wo ibojì náà, sì wò ìṣẹ̀lẹ̀ ńlá ṣẹ̀ nítorí áńgẹ́lì Olúwa ti ọ̀run sọ̀kalẹ̀ wá, ó sì yí òkúta náà kúrò, ó sì jókòó lé e. Ojú rẹ̀ dàbí mọ̀nàmọ́ná, aṣọ rẹ̀ sì fún bí ẹ̀gbọ̀n òwú. Nítorí ẹ̀rù rẹ̀ àwọn olùṣọ́ wárìrì, wọ́n sì dàbí òkú. Áńgẹ́lì náà sì dáhùn, ó sì wí fún àwọn obìnrin náà pé ẹ má bẹ̀rù, nítorí èmi mọ̀ pé ẹ̀yin ń wá Jésù tí a ti kàn mọ́ àgbélébùú. Ẹ gbọ́ ẹsẹ̀ 6 yẹn dáadáa. Bíbélì wí pé kò sí níhìn-ín nítorí tí ó ti jíǹde gẹ́gẹ́ bí ó ti wí. Wá, ẹ wá wo ibi tí Olúwa ti dùbúlẹ̀ sí. Bíbélì wí pé kò sí níhìn-ín nítorí pé ó ti ṣe kí ni? Ó ti jíǹde. Àjíǹde yìí ó là ń ṣọdún ẹ̀ ní àkókò yìí. Àjíǹde yìí ó ní à ń rántí ní àkókò yìí. Àjíǹde yìí ó ní mo lè sọ̀rọ̀ nípa rẹ̀ pẹ̀lú ìgboyà lónìí wípé ẹ̀kọ́ wà tí àjíǹde kọ́ wa. Ẹ̀kọ́ kìíní tí àjíǹde kọ́ wa ó ní pé Jésù ó jí kúrò nínú òkú. Ṣé ẹ rí òtítọ́ bẹ̀rẹ̀? Ẹsẹ̀ 6 ní kò sí níyìí nítorí pé ó ṣe kí ni? Ó ti jíǹde. Tí kò bá kú, kí ló dé tí ó fi jíǹde? Téèyàn bá sùn, wọ́n á máa sọ pé ó jíǹde bí? Rárá, wọn ì sọ bẹ́ẹ̀. Tó fara lélẹ̀, wọ́n ò ní ó ṣe kí ni ó jí kúrò lójú oorun ni. Ṣé bá ti gbọ́ tó bá ti léèyàn jíǹde, ó túmọ̀ sí pé ó ń tọ̀hún, ó ti kú pátápátá, kò sí èémí mọ́ nínú rẹ̀, a ti sín, ó wá ṣe kí ni ó wá dìde. Ṣé rí ìṣẹ̀lẹ̀ ńlá tó ga jù lórí ilé alààyè òun ni àjíǹde Jésù. Ẹ kí n sọ fún wa pé áńgẹ́lì náà kò yí òkúta kúrò kí Jésù lè jíǹde. Rárá, áńgẹ́lì Ọlọ́run ló wá yí òkúta kúrò. Kí nìdí tí áńgẹ́lì fi wá yí òkúta kúrò? Kémi àti ilé rí wípé bojì yẹn ṣófìfo. Kémi àti ilé rí wípé òkúta náà kò lè dá dúró. Kémi àti ilé rí wípé olùgbàlà ó jíǹde. Gẹ́gẹ́ bí ó ti sọ. Eléyìí fi múlẹ̀ fún wa pé olùgbàlà wa asọ̀rọ̀ṣẹ ni. Awí má yẹ̀hùn ni. Asọ̀rọ̀ má tàsé ni. A lè wí lè ṣe ni. Ó lóun ó jíǹde. Kí ló sì ṣe ó jíǹde. Ó jíǹde kúrò nínú òkú. Ó jíǹde kúrò ní ọjọ́ kẹta. Gẹ́gẹ́ bí ó ṣe sọ. Ẹ kí n sọ fún wa pé ṣáájú àkókò tí Jésù ti jíǹde yìí, àwọn onígbàgbọ́ ẹni ìjákulẹ̀ ni wá. Ṣé rí àjíǹde rẹ̀ yẹ? Orísun ìṣẹ́gun ni. Orísun ìrúsókè ni. Orísun ìdánilójú ni. Orísun ìrètí ni. Wípé lọ́jọ́ kan àwa náà ó ṣe kí ni a ó bá jíǹde. Ẹ kí n jẹ́ kó yé wa pé ó fi hàn pé aṣẹ́gun
àti àjogún ní àjẹ́ nípa ẹ̀jẹ̀ Kristi a ní ìṣẹ́gun. Olúwa jẹ́ tiwa a kì yóò ṣubú torí kò sóhun tó lè borí agbára rẹ̀. Ohun tó fi hàn wá ni pé ikú oró rẹ̀ dà, ìsà òkú ìṣẹ́gun rẹ̀ dà. Yẹ́rí àti kú àti ìsà òkú, Jésù ṣe kí ni o? Ó ti ṣẹ́gun wọn. Ó jíǹde. Ó jíǹde. Ó jíǹde. Òǹkà àkọ́kọ́ nìyẹn wípé Jésù ọmọ Ọlọ́run ló ṣe kí ni o? Ló jí dìde. Ọkùnrin yẹn ó wí fún áńgẹ́lì Ọlọ́run yẹn, ó wí fún wọn ní ẹsẹ̀ 5. Áńgẹ́lì náà sì dáhùn, ó sì wí fún àwọn obìnrin náà pé ẹ má bẹ̀rù nítorí èmi mọ̀ pé ẹ̀yin wá ta ni o? Jésù. Wọ́n wá Jésù wá. Wọ́n fẹ́ wá kun òkú rẹ̀ ní àwọn tùràrí tó dára, àwọn òró tó dára, àwọn tó ní òórùn dídùn. Rárá, kò sí ńbẹ̀ mọ́. Kò sẹ́ni tí wọ́n kùn ní nǹkan. Torí wọ́n kọ́ àlàyé ní àwọn nǹkan tí wọ́n fẹ́ máa kún yẹn. Àwọn òkú náà máa ń kùn láwọn nǹkan yẹn. Àwọn sì ti ń ronú pé báwo làwọn ó ṣe yí òkúta kúrò. Wọ́n tún wá rí áńgẹ́lì Ọlọ́run bá wọn yí òkúta kúrò kí wọ́n lè rí pé kò sí níhìn yìí. Ó ti jíǹde. Kí ni àjíǹde kọ́ wa? Nǹkan kejì òun ni pé títí dòní Jésù wà láàyè. Jésù ṣe kí ni o? Ó wà láàyè síbẹ̀. Ìwé Ìfihàn orí 1. Kíkà ṣe pé Jésù jíǹde tó kú padà. Lásárù jíǹde, ó kú padà. Ọmọbìnrin nì tí Jésù jí dìde kúrò ní òkú, ó jíǹde, ó kú padà. Ẹ kí n sọ fún wa pé ọmọ opó Náínì nì, ó jíǹde, ó kú padà. Ṣùgbọ́n Jésù ọmọ Ọlọ́run ńkọ́? Ó jíǹde, ó sì wà láàyè síbẹ̀. Ìwé Ìfihàn yẹn orí 1. Ẹ̀yin náà wo ẹsẹ̀ 18. Ẹ gbọ́ bí Jésù ṣe wí. Jésù ní, èmi ni ẹni tí ó ń bẹ láàyè tí ó sì ti kú. Sì kíyèsí, èmi sì tún ń bẹ láàyè sí títí láé. Àmín. Mo sì ní kọ́kọ́rọ́ ikú àti ìpòkú. Ìgbà mélòó ni Jésù lóhun fi wà láàyè o? Ó lóhun wà láàyè títí láé. Olórin kan sọ pé Ọlọ́run rán ọmọ rẹ̀ Jésù láti wá fún wa ní ìdáríjì. Ó yè, ó kú láti gbà wá là. Ìsà òkú tó ṣófìfo fi hàn póyè. Torí póyè mo lè dojúkọ̀lá. Torí póyè ẹ̀rù mi lọ. Torí mo mọ̀ dájú pé ó mọ ọjọ́ ọ̀la mi. Ìsà òkú tó ṣófìfo ó fi hàn pó ṣe kí ni o? Ó yè. Ṣé kí n sọ fún ọ bàbá? Ṣé kí n sọ fún ọ màmá? Ṣé kí n sọ fún yín ẹ̀yin arákùnrin ìpè Jésù wà láàyè títí láé? Ìtí àjíǹde kọ́ mi ni pé mo ní olùgbàlà tí sàárè rẹ̀ ṣófìfo. Ó jíǹde. Bọ́n kò kàn jíǹde kó wá lọ kú padà. Ó jíǹde, kò sì kú mọ́ ni. Olórin yẹn ni, ó ti jí kò kú mọ́. Ó ti jí kò kú mọ́. Jésù wáyé títí ayé. Ó ti jí kò kú mọ́. Ìsà òkú kò lè dìímú. Bó sì ṣe wà yẹn, kò tún tọ́ ikú wò mọ́. Ó wà láàyè títí láéláé ni. Ṣé rí fún ọ̀pọ̀lọpọ̀? Ó fi ara rẹ̀ ṣe olùgbàlà ara rẹ̀. Ṣé ìwọ ló kú? Iṣẹ́ rere mi ni ó mú mi dọ́run. Ṣé ìwọ ló kú? Ṣé ìwọ la sín? Ṣé ìwọ ló jíǹde? Ó rí pé Jésù yìí ṣe é tẹ̀lé ni. Ṣàkíyèsí yẹn pé Jésù yìí ṣe é tẹ̀lé. Nítorí pé nígbà tó jíǹde kò tún kú mọ́. Ó wà láàyè títí láé. Ó wí fún Jòhánù, ó ní èmi ni mo wà títí láé.
ó yè, ó kú, ó tún yè. Ní yíyè rẹ̀ yìí kò tún tọ́ ikú wò mọ́. Kí ni àjíǹde kọ́ wa? Ó ní pé ìwọ náà lè rí yè lọ́dọ̀ Jésù. Kì í kàn ṣe pé Jésù jíǹde, kì í kàn ṣe pé Jésù kò ní kú mọ́, ṣùgbọ́n ohun tí ó dá mi lójú ni pé Jésù tó jíǹde tó wà láàyè títí láéláé yìí, ó ní ìyè fún wọn náà. Irú ìyè wo ló sì ní fún ọ? Ìyè ayérayé ni. Ìwọ wo Jòhánù orí 11 ẹsẹ̀ 25. John 11:25. Jésù wí fún pé èmi ni àjíǹde àti ìyè. Ẹni tí ó bá gbà mí gbọ́ bí ó tilẹ̀ kú yóò yè. Kí ni Jésù pè ara rẹ̀ o? Àjíǹde àti ìyè. Ó lẹ́nu tó bá ti gbà ń gbọ́ bí ó tilẹ̀ kú kí ni yóò ṣe o? Yóò yè. Ṣé orí Jésù ní ìyè fún ọ? Ìyè tó sì ní fún ọ yìí, ó ní ìyè ayérayé. Ẹ ò lè gbọ́ nínú Bíbélì kí Jésù sọ pé ìyè tí mo ní fún yín, ìyè oṣù díẹ̀ ni. Ẹ ò lè gbọ́ nínú Bíbélì wípé ìyè tí Jésù ní fún wa, ìyè ọ̀sẹ̀ díẹ̀ ni, àbí ìyè ọdún díẹ̀. Gbogbo ìgbà lẹ́mọ̀ gbọ́ gbólóhùn méjì yìí: àìnípẹ̀kun, ayérayé. Àìnípẹ̀kun, ayérayé. Àìnípẹ̀kun, ayérayé. Ṣé kí n sọ fún yín wípé ìyè ọ̀fẹ́ ń bẹ lọ́nà Jésù fún yín? Ìyè ayérayé ń bẹ lọ́dọ̀ Jésù fún yín. Ìyè tí wọ́n ń lò lọ́run ó ń bẹ lọ́dọ̀ Jésù fún yín. Jésù náà ló wà láàyè tí kò kú mọ́. Òun kan náà ló sì fẹ́ kẹ́ ẹ ní ìyè àìnípẹ̀kun. Jòhánù orí 3. Ẹ jẹ́ n kẹsẹ̀ 16 tí dé 18 bẹ̀. Nítorí Ọlọ́run fẹ́ aráyé tó bẹ́ẹ̀ gẹ́ tí ó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún ni, kí ẹnikẹ́ni tí ó bá gbà á gbọ́ má bàa ṣègbé, mọ́ kí ó lè ní ìyè àìnípẹ̀kun. Tí Ọlọ́run kò rán ọmọ rẹ̀ sí ayé láti dá aráyé lẹ́jọ́, mọ́ kí a lè ti ipasẹ̀ rẹ̀ gba aráyé là. Ẹni tí ó bá gbà á gbọ́ a kò ní dá a lẹ́jọ́, ṣùgbọ́n a ti dá ẹni tí kò gbà á gbọ́ lẹ́jọ́ náà, nítorí kò gba orúkọ ọmọ bíbí kan ṣoṣo tí Ọlọ́run gbọ́. Ẹ̀yin náà wo ẹsẹ̀ 40. Bíbélì ní ẹni tí ó bá gba ọmọ gbọ́ ó ní ìyè àìnípẹ̀kun. Ẹni tí kò bá gba ọmọ gbọ́ kì yóò rí ìyè, ṣùgbọ́n ìbínú Ọlọ́run ń bẹ lórí rẹ̀. Jòhánù kìíní orí 5. Kí ni Jésù mú wá? Ìyè. Jésù ní ìyè fún ọ. Jòhánù kìíní orí 5 ẹsẹ̀ 11 tí dé 13. Ó ní ẹ̀rí náà sì ni èyí, pé Ọlọ́run fún wa ní ìyè àìnípẹ̀kun, ìyè yìí sì ń bẹ nínú ọmọ rẹ̀. Tí Jésù bá jókòó kò lè fún yàn níyè. Ẹni tí ó bá ní ọmọ ó ní ìyè. So téèyàn bá ti ní Jésù kí ló ní o? Ó ní ìyè. Ta ni ọmọ? Jésù Kristi. Téèyàn bá ti wá ní Jésù kí ló ní yẹn o? Ó ní ìyè. Ẹ wo ẹsẹ̀ 12 yẹn lẹ́ẹ̀kan sí. Ẹni tí ó bá ti ní ọmọ ó ní ìyè. Ẹni tí kò bá sì ní ọmọ Ọlọ́run kò ní ìyè. Tó o bá ti ní Jésù ọmọ Ọlọ́run gẹ́gẹ́ bí olùgbàlà rẹ, kò mọ̀ sí ìyè fún ọ. Ó ṣáà ń rí tí mò ń tún sọ, nítorí pé ó ṣe kókó ni. Ẹ rí pé mo ń rọ́ léra wọn lẹ́ẹ̀kan sí pé àjíǹde kọ́ wa wípé Jésù ló jíǹde. Àjíǹde kọ́ wa pé Jésù ò kú mọ́, ó wà láàyè títí láé. Àjíǹde kọ́ wa wípé àwa náà lè rí ìyè ọ̀fẹ́ lọ́dọ̀ Jésù. Ohun tá a nílò láti ṣe òun náà ni pé ká ní Jésù ọmọ Ọlọ́run gẹ́gẹ́ bí olùgbàlà wa. Ìwọ sì tún fi ìgbàlà rẹ dọ́là.
ìwọ sì tún fi ìgbàgbọ́ rẹ sínú ẹran ara rẹ, ìwọ sì tún fi ìgbàgbọ́ rẹ sínú òfin mẹ́wàá, ìwọ sì tún fi ìgbàgbọ́ rẹ sínú iṣẹ́ ìsìn rẹ, ìwọ sì tún fi ìgbàgbọ́ rẹ sínú ìwà rere rẹ, ìwọ sì tún fi ìgbàgbọ́ rẹ sínú iṣẹ́ ọwọ́ rẹ. Iṣẹ́ ọwọ́ rẹ, ìwà ẹ̀sìn rẹ, iṣẹ́ ẹ̀sìn rẹ, mo ń lọ ṣọ́ọ̀rù, mo mọ gbogbo orí òkè, mo màdúrà gbà. Tó o bá ní Jésù, tó o níjọ́ kan pàtó tó o gba Jésù lólùgbàlà, kò sí, o ò ní ìyè. Ìbínú Ọlọ́run tó ń bẹ lórí rẹ. Kí ni àjíǹde kọ́ wa? Jésù ó ti ṣẹ́gun èṣù. Àjíǹde kọ́ mi pé Jésù ṣe kí ni o? Ó ti ṣẹ́gun èṣù. Kẹ́rí, nígbà tí a pa Jésù, ṣé kò dàbí pé ó ti tán? Ó dàbẹ́. Gbọ́n Bíbélì wípé nítorí ìdí èyí ni ọmọ Ọlọ́run fi farahàn láti pa iṣẹ́ èṣù. Ìtẹ́ṣù dà sáyé, ó ní ẹ̀ṣẹ̀. Bóò ló ṣe dá ẹ̀ṣẹ̀ sáyé? Ó tan Éfà jẹ. Ádámù sì ṣe kí ni? Ó sì ṣẹ̀. Torí náà gbogbo ọkàn tá a bí nípasẹ̀ ìdàpọ̀ ọkùnrin àtobìnrin, ó ní ẹlẹ́ṣẹ̀. Ó ń tọ́ ò bá àmọ́ gbéyàwó, ó ń tọ́ ò lè má mọ obìnrin rí, ṣùgbọ́n òun fúnra rẹ̀ àbí nípasẹ̀ bàbá àti ìyá kan tí wọ́n dára wọn pọ̀, tí wọ́n bára wọn ní àjọṣepọ̀ kí ó tó doyún. Ó ń tàn kí ni o? Ẹlẹ́ṣẹ̀ ni láti jọ́ta àti bí. Èmi tí mo bá ń sọ̀rọ̀ yìí, àbí mi lẹ́lẹ́ṣẹ̀. Dáfídì ní nínú ẹ̀ṣẹ̀ la ṣe kí ni o? La lóyún mi. Kí kẹ́rí, kò sí òtítọ́ mi tó jù báyìí lọ. Wípé àbí èmi àti yín nínú ẹ̀ṣẹ̀ ni. Wípé èmi àti yín a jẹ́ ẹlẹ́ṣẹ̀ paraku. Èmi àti yín a jẹ́ ẹni ègbé. Èmi àti yín a jẹ́ ẹni ìtanù. Nítorí ẹ̀ṣẹ̀, ìtẹ́ṣù dà sáyé nù ẹ̀ṣẹ̀. Ṣé ẹ̀rí báyé ṣe rí ni? Ti pẹ́ làwọn èèyàn ti ń ṣàgbèrè. Láti ìbẹ̀rẹ̀ ayé ní ìpànìyàn ti wà. Àbí Kéènì, ṣé kò pa Ébẹ́lì tó tẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀? Kí lẹ́ṣẹ̀ Ébẹ́lì? Orúbọ tó ṣètẹ́wọ́gbà. Láti ìbẹ̀rẹ̀ ayé ó ní ẹ̀tanú ti wà. Láti ìbẹ̀rẹ̀ ayé òun Ọlọ́run ti sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé tó bá yá làwọn èèyàn máa bá ẹranko sùn. Ṣé wọ́n máa bá ẹranko sùn? Ayé òde òní. Tó bá yá ọkùnrin àtobìnrin wọ́n máa fọwọ́ kanra wọn, ọkùnrin àtọkùnrin wọ́n máa fẹ́ra wọn. Kí ló dorí ayé wọn kodò? Ẹ̀ṣẹ̀. Ìmutípara, ìrédè òru, ìwà wọ̀bìà, àìṣòtítọ́, irọ́ pípa, oṣó, oògùn burúkú ní ṣíṣe, ìbọ̀rìṣà. Gbogbo àwọn ẹ̀ṣẹ̀ yìí ó ní èrè kan. Róòmù orí 6 ẹsẹ̀ 17 ní nítorí ikú lérè ẹ̀ṣẹ̀. Bíbélì wí fún wa pé nítorí ìdí èyí ni ọmọ Ọlọ́run fi wá sáyé láti pa iṣẹ́ ìṣòro. Iṣẹ́ tó ga jù téṣù ṣe láyé ó ní pé ó mú ẹ̀ṣẹ̀ wáyé. Iṣẹ́ tó ga jù tí Kristi wá ṣe ni pé ó wá gbà wá là kúrò nínú ẹ̀ṣẹ̀. Kí lẹ rò pé Jésù ṣe kú? Bíbélì wí pé láìsí ìtàjẹ̀sílẹ̀ kò sí ìmúkúrò. Ṣùgbọ́n Jésù ọmọ Ọlọ́run nìkan lẹni náà tàbí láìsí ìdàpọ̀ ọkùnrin àtobìnrin. Bíbélì wí pé wúńdíá kan yóò lóyún, wúńdíá ló bí. Nígbà tí wúńdíá yẹn bí, òun ni kò fi jẹ́ kóun jẹ́ ẹlẹ́ṣẹ̀.
nítorí pé Jósẹ́fù àti Màríà wọn kò mọ ara wọn títí tá fi bí Jésù. Eléyìí ló mú kó ṣeé ṣe pé nígbà tí a kàn án mọ́ àgbélébùú, nígbà tí a sin níjọ́ kẹta tó jí dìde yẹn, ó ra ìyè àìnípẹ̀kun fún wa. Gbọ́n n tó ṣe gan-an ní pàtó ni pé ó pa iṣẹ́ èṣù run. O lè bọ́ lọ́wọ́ iṣẹ́ èṣù tó o bá gba Jésù. Kí ni iṣẹ́ èṣù náà? Ó mú ẹ̀ṣẹ̀ wá. Kí ni ẹ̀ṣẹ̀ mú wá? Ikú, ọ̀run àpáàdì. Kí ni Jésù mú wá? Ìyè àìnípẹ̀kun láti wọ ìjọba ọ̀run. Ohun tó ná wa ó ní pé ká mọ ara wa lẹ́lẹ́ṣẹ̀. Ohun tó ná wa ó ní pé ká mọ̀ pé a ò lè gba ara wa là. Iṣẹ́ rere wa kò lè gbà wá là. Òfin mẹ́wàá kò lè gbà wá là. Ẹ̀sìn wa kò lè gbà wá là. Ìfèdèfọ̀ wa kò lè gbà wá là. Kẹrí àdúrà gbígbà wa kò lè gbà wá là. Mo jẹ́ ọmọ akọrin kò lè gbà ọ́ là. Mo jẹ́ aṣọ́nà nínú ìjọ kò lè gbà ọ́ là. Mo jẹ́ àlùfáà àjọ kò lè gbà ọ́ là. Ìgbàlà kò sí, Bíbélì wípé kò sí ìgbàlà lọ́dọ̀ ẹlòmíràn torí kò sí orúkọ mìíràn tá a fi fún lábẹ́ ọ̀run ní èyí tí a lè fi gbà wá là. Kò sí orúkọ mìíràn lórúkọ Jésù Kristi lọ. Pé tó o bá lè fi ìgbàgbọ́ rẹ sínú Jésù Kristi lónìí, ó bọ́ lọ́wọ́ ìgbé ọ̀run àpáàdì. Kí ni àjíǹde kọ́ wa? Ìpè Jésù jíǹde. Kí ni àjíǹde kọ́ wa? Ìpè Jésù kò kú mọ́, ó wà láàyè títí láé. Kí ni àjíǹde kọ́ wa? Ìpè ìyè àìnípẹ̀kun wà fún èmi àti ẹ náà tá a lè fi bọ́ lọ́wọ́ ọ̀run àpáàdì. Kí ni àjíǹde kọ́ wa? Ìpè Jésù ó pa iṣẹ́ èṣù run pátápátá. Ṣé ó gba Jésù yẹn? Pè sínú ọkàn rẹ̀ tọkàntọkàn pé Jésù, mo ti rí pé ikú sísè àtàjíǹde rẹ̀ ó san gbèsè ẹ̀ṣẹ̀ mi. Jésù ọmọ Ọlọ́run, ṣàánú fèmí ẹlẹ́ṣẹ̀. Mo jẹ́wọ́ rẹ gẹ́gẹ́ bí olùgbàlà mi lónìí. Mo fi ìgbàgbọ́ mi sínú ikú sísè àtàjíǹde rẹ̀ gẹ́gẹ́ bí tó san gbèsè ẹ̀ṣẹ̀ mi tó sì pa iṣẹ́ èṣù run. Jésù, mo dúpẹ́ torí pé o ti gbà mí là lẹ́kùnrẹ́rẹ́ lọ́fẹ̀ẹ́. Jésù Olúwa wa. Àmín. Mo fẹ́ kí n kórìí tẹ́ bá ti gba Jésù sọ́kàn yín. Jésù wípé èmi kì yóò fi ọ́ sílẹ̀, bẹ́ẹ̀ ni èmi kì yóò kọ̀ ọ́ sílẹ̀. Mo fẹ́ bá yín yọ̀ ìpè ẹ pè Jésù sọ́kàn yín lónìí. Ẹ pè mí sórí 070-3808-5652 tàbí 070-8768-2122 tàbí 070-5530-7492. Orúkọ mi ṣì ni Babatunde Emmanuel Ajayi. Èmi ni oníwàásù ìjọ Victory Independent Baptist Church. Mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé Jésù ó fẹ́ràn yín púpọ̀. Ó dàbọ̀. Oore ọ̀fẹ́ ṣá ni gbẹ́kẹ̀lé mi. Jésù kú fún aráyé, ó kú fún mi pẹ̀lú. Oore ọ̀fẹ́ ṣá ni gbẹ́kẹ̀lé mi. Jésù kú fún aráyé.